Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ará mi nílé ní oko jákèjádò. Thank you so much for the love and I appreciate all my fans, especially in period by ọmọ kò easy o kẹ́kọ̀ọ́ gbé fóònù yín kẹ́ni mo fẹ́ wo Alase ìfẹ́ ló wà ńbẹ̀. Thank you so much. I really appreciate and I do not take it for granted at all. Bẹ́ẹ̀ ni o, compliments once again of the season. Ìwọ tó bá ṣe darapọ̀ mọ́ mi jọ, click the subscription button and the notification bell. A máa ń ṣe kí ni oúnjẹ tó yọ̀tọ̀ mi tó sumptuous. Ẹ bèrè náà, òun la máa ń sè ń bíbà. Kí ni mo wá mú wá fún yín? Ṣé nígbà míì ó máa ń dàbí pàjáwìrì tí àlejò bá kọsẹ̀ báyìí kò sí omi ẹran lé o. Ó dẹ̀ ní ingredient fried rice. Báwo mo ṣe máa ṣe? It's not compulsory you have to have that meat stock. Yes, ẹ jẹ́ kí n kọ́ yín from scratch. But kí ni mo wá mú wá fún yín lénìí? Fried rice, I know, but mo fẹ́ pè ní fried rice without frying. Ṣé gbọ́ irú ẹ̀ rí? Ẹ gbọ́ rí. Now sit and relax. Kí làwọn èròjà mi? Fried rice of course òun la fẹ́ sè, but without frying. So kí làwọn èròjà mi? Rice wey àti fọ̀ thoroughly. Tó bá mọ̀ mi dáadáa, mo máa ń kọ́kọ́ ṣan rice mi, mo ti máa sí ìbẹ̀ dáadáa. Tòun ló máa ń jẹ́ kí rice tún ṣe é dùn wò. Tó máa dàbí pé bóyá is looking parboiled. No, òun lélẹ̀. Ẹ ṣan dáadáa kẹ́ fi sílẹ̀ for some minutes kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní dáná. So rice mi lélẹ̀, òróró lélẹ̀. Òróró mo ti fi dín, tẹ́ bá rójú ẹ̀ máa ní àyè òróró lélẹ̀ náà. Òróró yìí mo nílé mo ti fi dín, I think turkey àbí chicken mo nílé so òun lélẹ̀. So ata rodo lélẹ̀ ní ráńpẹ́. Mi ò really like fried rice mi máa rárá ata yẹ́rìyẹ́rì. That's the ata rodo. Ata rodo tẹ́ ẹ bá fẹ́, you can skip it. Carrot lele, of course there's no fried rice without saying carrot on it. Sweet corn lele, àwọn èròjà àwọn èròjà fried rice náà ni. Then yellow bell pepper. You can skip this. Kẹfì bóyá red or kẹlo méjèèjì. Bẹ́ẹ̀ mi ṣe fẹ́ kí tọ̀dọ̀ mi rí lele ni mo ṣe ṣe. Ẹ dẹ̀ lè lo mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn traffic light one, green, yellow and red bell pepper. So yellow lele, green bell pepper lele. Then spring onions lele. Then green peas wà lele. Adun ọbẹ̀, Isebe, curry, Cameroon pepper, thyme. Tẹ́ bá fẹ́ fi Cameroon pepper sí any food ẹ máa rọra because Cameroon pepper máa ń jẹ́ kí ojú oúnjẹ kó dúdú. So just for kóra mata yẹ́rìyẹ́rì bí mo sọ lẹ́ẹ̀kan, I like when my fried rice is, kóra wa little spicy. Then so Cameroon pepper nìyẹn, thyme lele, then butter, then red kidney. So tẹ́ bá rí pé mo ti dá òróró àti àlùbọ́sà mi gan ó ti ń ṣe kíni, ó ti ń sẹ́ngẹ̀mẹ́ngẹ̀, ó ti marry òróró yẹn dáadáa. Ẹ ti rójú ẹ̀. Tẹ́ bá fẹ́ mọ̀ pé àlùbọ́sà yín ó ti tu oró sí òróró dáadáa, bóun ṣe máa rí ó máa rọ̀ bákan, ojú ẹ̀ gan máa change, ó máa dàbí pé ó fẹ́ máa brown bákan. So báyìí sìn, ẹ dẹ̀ mọ̀ pé secret ingredients fún fried rice mo ti máa ń sọ fún yín ó ní curry. So endeavour to buy good curry lọ́jà. So ti yé yín, curry tó máa tètè mú, so dẹ̀ ní over mú tó yẹ kó máa rò pé ṣé lemon lẹ̀ ń wò ní àbí green and all that. So ṣe ti rí báyìí, màá wá rọra mú curry, little curry báyìí. Màá tún stir fry ẹ̀ báyìí. Curry àti àlùbọ́sà, aroma yẹn ó máa aroma yẹn ṣáá ni, always sẹ̀ngẹ̀mẹ̀ngẹ̀. So ẹ mọ nǹkan tí mo ń try láti ṣe ń bí báyìí. I'm trying to create a base kó máa dàbí pé omi ẹran àbomi chicken àbomi turkey lè fi ṣe fried rice yín. Ṣó yé yín sìn? So don't rush. Don't rush at all. Màá wá rọra fi adùn ọbẹ̀. Màá rọra fi sí báyìí. Màá rọra fi adùn ọbẹ̀ sí. Màá wá rọra fi thyme kínkínní. Màá rọra fi sí báyìí. Màá wá fi salt ráńpẹ́. Màá rọra sọ sí báyìí. Màá rọra bu díẹ̀ nínú spring onions yìí. Màá dà sí báyìí. Ẹ lè lò náà. So tẹ́ bá ti wà ní kitchen, ẹ má máa jẹ́ kí ẹ má máa sáyé máa sọ hey ó ń jóná, ẹ lò náà. Ẹ má máa jẹ́ kí nǹkan control yín. So keep stirring like this. Gbogbo kíní ó ti perfect tó pa. Now kí ni màá wá ṣe? I will add this. So wọ́n túwọ̀nsì ní omi o. Torí pé fried rice ẹ̀rí kò tiẹ̀ tí jìnnà gan. Look at it. Look at the color.
ìwọ̀ntúnwọ̀nsì lómi, both white rice, jollof rice or fried rice. So ẹ má jẹ́ kó jí mi. Mo ti máa ń sọ o. Steamy ló ń ṣe rice o. So omi mi lélẹ̀. By the time you bá taste omi, this base ó ti dùn already. So eléyìí ti create base fún yín pípé omi ẹran lẹ fi sè. Ó ti just slap for me. Yes. So ẹ try ẹ báyìí. So now next tó máa lọ òun ni Cameroon pepper. Ẹ má jẹ́ kó pọ̀ jù. Cameroon pepper máa ń jẹ́ kó oúnjẹ fẹ́ dúdú o. So little, ṣẹ́tìrì, just little báyìí. Just to give that spicy, you know. Then màá wá rọra fi rodo wíníwíní báyìí. Màá rọra fi sí. Kí gbogbo ẹ̀ kó wá ṣe kí ni? Kó sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ mọ́ra wọn, kó márì ara wọn dáadáa. Now mo fẹ́ jẹ́ kí ó ṣe kí ni? Kó hó ṣùkùṣùkùṣùkù dáadáa. Tó bá ti hó, a máa wá da rice. Then we now start our fried rice without frying procedure. I will be right back. Ẹ jẹ́ kó mi kó. I love you guys. Okay, now omi wa ti hó, ẹ ti di ṣùkùṣùkùṣùkùṣùkù bam bam, ṣùkùṣùkùṣùkùṣùkù bam bam. Ó sakutu ọwọ́ saku, sakutu ọwọ́ saku saku. Ẹ wò. Ọmọ kò ṣe chicken sauce la fẹ́ ṣe. If not, I mean kò ṣe curry sauce la fẹ́ ṣe. If not ni ó mọ nǹkan tó yẹ kí n dà sí kíní but. So ibi báyìí let's man had, you know, taste and all that. Please go for a very nice curry so that tètè mu. Pẹ̀lú ẹ̀ náà báyìí mo ṣe máa had curry sí. So báyìí nǹkan tí mo fẹ́ ṣe ni pé màá wá had adùn ọbẹ̀ sí again. Mo ti taste ẹ̀, so I need it to be, you know, kó dùn yẹ́rí. Kó wá ṣe, you know. Then after that màá wá had kíní wá sí báyìí. Curry. Kò ń ṣe time ló ń jẹ́ kí fried rice pọ́n o. Kò ń ṣe time ló ń jẹ́ kó fún yín ní fried rice lòkè yẹn o. But curry. So time náà níwọ̀nba. Tí bá ń dáná mi. So nísìnyí ó ti hó bẹ́mbẹ́m. A máa wá gbé rice wa. A máa rà dà sí. Tẹ́ bá rí pé ìgbà tẹ́ wá tómi yẹn hó ẹ ti fojú gèsè tẹ pé omi yóò ní ṣe rice, please stop it up a bit. Steaming ló máa ń ṣe rice like I always advise and advocate here. Steaming ẹ ti rí ibi tí rice mi dé, ẹ ti rí ibi tó mi wà, so I can rest assured that omi yìí máa ṣe rice dáadáa. Ṣẹ̀rí àìtí ẹ̀ tí ṣe tán gan ẹ̀ rí ẹ̀yin ẹ má worry. So máa fún níbi like 10 minutes máa padà wá máa wá wò. Mo mọ̀ pé kò tí ì ní jiná that time but ẹ rí nǹkan tí mo tún máa ṣe sí. Akọ̀bẹ̀ ń sìn on a very low heat o, please, on a very low heat, don't forget that, so that steaming yẹn ló máa ṣe lọ jiná fún wa. After 10 minutes I'm going to come back kí wọ́n á wo ibi tó bá rìn àjò ẹ̀dẹ̀ màá wá ṣe next step. Mo ń bọ̀. Ẹ káàbọ̀ padà. So ṣe ti rí, wow, after 10 minutes lele. So isn't this nice? Isn't this lovely? It's very, very lovely. So got mo sọ fún yín yẹn. So we'll come back to stir. Kò tí jìnnà. But meanwhile, it's giving me the color I want and it's giving me the vibes. Because I'm out for lele. Amada won, ito ba le. Amada si. Ẹ ṣáà ìbùn yín ṣe. Mo yí da carrots yẹn. Àwọn da green pea náà sí. So da carrots. So ìwọ tó bá fẹ́ kí carrots ẹ kó over raw. Máì tí dà sí báyìí. But èmi ò really like the carrots máa over crunchy bẹ́yẹn. So green pea náà ni. Àwọn eléyìí máa ń pẹ́ kó tó raw. So you need to just put it in like this. Àwọn any ingredient ẹ bá rí pé ó máa ń le nínú nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ tètè máa dà sí. So that gbogbo á ṣe kíni á sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ wọnú ara wọn á rọ̀ á ṣe jẹ dáadáa. So meanwhile ẹ ti rí omi wà láàrin ẹ má top omi, don't be tempted to want to put water. Omi máa ṣe jìnnà but a fẹ́ jẹ́ kí ó steam mọ́ra wọn. So tẹ́ bá ṣe fẹ́ jẹ́ kí green pea àti carrot yín kó, you know, isn't this beautiful? Please tell me this is looking sumptuous already.
So now this is how I'm going to cover it again. I'm going to like maybe 2 to 3 minutes. Veggies no ni veggies o tubodo overrun ju, but kó má jẹ́ kí tá bá ń jẹ wọ́n máa le mo ṣe tètè kó sí. Tá bá máa padà wá, we just put all the next ingredients. I will be back shortly. Now, I can be rest assured pé carrots mi ò rọ̀ jù. Green pea mi náà ó ti máa ṣe kíni, ó ti sengeme. Ẹ wo bí rice ṣe dúró re now. Ṣé ti rí? This is what we want to achieve. Ẹ jọ̀ọ́ ẹ má máa jà mí lu rice, jà mí lu. Mi ò fẹ́ o, mi ò kọ́ yín bẹ́ẹ̀ o. Don't mind me. So now, after that, green pea wá sí. Ṣé rí pé mo sọ fún yín pé fried rice without frying ni? Abẹ́rẹ́ rí báyìí. Fried rice without frying. In it, yes. So yellow bell pepper wa. Lele. Ẹ wo bó ṣe colorful. Can't you see that color popping? Color popping. Color popping. Ṣé rí bí mo ṣe like spring onions tó? Me like kó máa really pọ̀ nínú fried rice mi. Nene mi àti òkè ń sábà ṣe ọ̀rẹ́ because òun ló máa ń jẹ́ ojú ibẹ̀ ni mo sọ fún yẹn. Òun ló máa ń jẹ́ kí ó ṣe kí ni kó yọ̀. So díẹ̀ tí máa lò nìyẹn mo pé mo dẹ̀ ti fry díẹ̀ sínú kíní already, so that's it. Now I'm taking my kí ló ṣẹlẹ̀? Our fried rice without frying is really making a lot of sense. Ó sengeme bàjẹ́, ó dẹ̀ dùn, ó dùn. So do you bẹ́ẹ̀ mi ṣe ń da gbogbo kíní bí mo ṣe like ẹ̀ sí ni because fried rice kò jẹ́ kí veggies pọ̀ gan, kò dẹ̀ yẹ kó má tó, so kó má jẹ́ pé máa wọ bí irú fried rice lè tó rich ni, so ẹ jẹ́ kí fried rice yẹn kó ṣe kí ni kó rich. Now torí a ti da veggies kí n tó tán ẹ̀ torí àwọn veggies yẹn náà máa ń da kí wọ́n wà kí seasoning náà wà lára wọn díẹ̀díẹ̀, so akọ́ra wọn báyìí ṣé ẹ̀yin mo ṣe rárá ṣe just little àti salt kínkínní, so kò sí bí kíní yóò ṣe ní dùn. Who does that? Èmi mò ń ṣe náà. Alase Nimi má pa mí náà gẹ́gẹ́. Then ẹ ti rí sìn, mo ti mú butter, mo ti fast. But ìwọ tó bá rí pé rice ẹ ó ti shine jù dáadáa bẹ́ẹ̀ ṣe fẹ́, don't do the butter. But èmi mo ṣe fẹ́ lílé, so torí pé òróró mi mo mọ ìwọ̀ntúnwọ̀nsí ẹ̀ mo ṣe tún fa butter lé. So now màá wá add Alubosa mi sí. If you don't like onions, please do away with this part. But what in follow me, ó yẹ kẹ́ ti fall in love pẹ̀lú onions bàjẹ́. That is very good. It's very very tasty. Ní báyìí, picky má stir. Ó ń ṣe mí picky má stir, but I have to stir it. So ẹ jẹ́ ká rọra ṣe báyìí. Look at it. Look at the color. Look at it. Mi fẹ́ káwọn veggies yẹn kó overall ni mo ṣe kọ́kọ́ cover kí wọ́n ní ká steam ẹ̀ náà. So steaming rice yẹn náà ó máa jẹ́ kó rọ̀. Ṣó ti yé yín? Look at it. You want to just clap for me? I just prepared Nigerian fried rice, party fried rice. Àwọn ìyá yẹn ò kí ń dín nǹkan tó máa ń sè and it's always coming out nice. Ọmọ èmi gan wúra mi lórí ẹjẹ́ mi náà mo dẹ̀ ń ṣe lè mo ń ṣe o mo ń ṣe kí ni mo ń ṣe yat. So look at our fried rice, isn't this beautiful? So àti yípo báyìí everything máa wá jẹ́ kó tún steam mọ́ra wọn ṣe rí pé kò lọ́pọ̀ kò ṣe kí ni kò lọ́pọ̀ ti jù, that's it. Ó dúró re and any kind of rice lè fi ṣe tẹ́ bá ṣe follow ìlànà mi ṣe ti gbọ́ ẹ má jẹ́ kó mi pọ̀ jù ńbẹ̀ and I will cover it for some minutes gbogbo ẹ̀ kó steam mọ́ra wọn kó mọ́rí ara wọn then I will now serve it. Before that, let me clear this. You know I always love you guys. I love you guys. Ẹ jẹ́ ká wá wo bí tó bá rìn. Oh, this is beautiful. Who looks sumptuous? Who look beautiful? It was one way fry ni o. Like, please go through my channel. Sleep in my channel, watch everything. Emarimbe, mo ti kọ́ yín bó yín ṣe fried rice with frying, eléyìí without frying, and it's the same result. I bet you that. So now, look at it. We around don doju, it's work pa no by. Now I just serve it. Let's serve ourselves. You know, I wish you guys are here with me.
Please subscribe. Kindly subscribe. Ẹ ṣé, ẹ serve ara yín bí ọlọ́ba. Ṣóyé, ṣe ti rí báyìí. So, like a this. Màá wá ṣe báyìí again. So now, I will do this like this. This is looking very beautiful. Ẹ jẹ́ n coffee. Peppered chicken. Lele. Ewo dede ni. Ẹyọ̀kan ti tó mi. Hey! This fried rice is looking so beautiful. Ó dẹ̀ tasty. So tẹ́ bá fẹ́ mọ̀ bí mo ṣe derive as this peppered chicken, please go through my channel. You will see it there. It's very nice. It's a very nice recipe. You will love it. Man. Alubosa yẹn. If you don't like alubosa, please blend it. This is looking fine. Ọmọ child, you are finished. Oúnjẹ ó dùn, ó débẹ̀débẹ̀. Everything is on point, is on check. Please kindly subscribe to my channel and recreate this recipe. Ẹ dẹ̀ rántí láti máa bá mi share videos mi. Bye.